wọ́n ti wá adjourn case yẹn sí Tuesday 19th next week fún ruling lágbára Ọlọ́run mo mọ̀ wípé a máa gba bẹ́ẹ̀lì TaniOlohun. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ ṣé gan, mo fẹ́ appreciate gbogbo yín fún àdúrótì àti ìfọwọ́sọ̀kan àti ìfẹ́ tí gbogbo yín lò fún ọ̀rọ̀ èèyàn wa Afeez TaniOlohun. Now gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé court tá lọ lánàá ó yàtọ̀ sí court tá lọ lénìí o. This is the Chief Magistrate Court níbi tí wọ́n ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ ẹ̀ ní on the 17th of August. Now bail yẹn la lọ argue lénìí. Adájọ́ yẹn dẹ̀ listen sí wa, ó listen sí àwọn ọlọ́pàá náà. Wọ́n ti wá adjourn case yẹn sí Tuesday 19th next week fún ruling lágbára Ọlọ́run mo mọ̀ wípé a máa gba bẹ́ẹ̀lì TaniOlohun. Now nítorí pé àwọn ẹ̀sùn tó fi kàn àwọn ẹ̀sùn tó jẹ́ pé lábẹ́ òfin they are bailable offences. That's number one thing tí mo fẹ́ kẹ́ dì mú. Gbogbo ẹ̀sùn tó fi kàn ìbanilórúkọjẹ́ ni ìpàdé àpòpọ̀ àti pé a fẹ́ da omi àlàáfíà ìlú rú. Gbogbo àwọn nǹkan tó fi kàn they are offences that are bailable. Adájọ́ yẹn náà dẹ̀ gbà pé they are bailable offences. So ìgbàgbọ́ wa ní pé by next week Tuesday 19th a máa gba bẹ́ẹ̀lì èèyàn wa Afeez TaniOlohun. Ṣó ti yín the other case náà tá lọ lánàá just like bí a ṣe sọ lọ́yà ti sọ fún yín náà lánàá ti ṣàlàyé fún yín tá lọ ní upper area court wọ́n ní ká fáìlì fún formal bail ẹ̀ so ọ̀nà ti ṣí pé láti béèrè fún bẹ́ẹ̀lì TaniOlohun. Ṣó ti yín unlike before n ta tẹ̀ gbé lọ sí court yẹn náà ní pé kò lè máa jẹ́jọ́ lọ́nà méjì òfin kan fàyè gbà. It is sacrilegious and unacceptable that a defendant will be answering or answerable to two charges in two different courts, same charges, same set of charges, same set of offences in two different courts. Nǹkan tá gbé lọ sí court yẹn ni pé n tí ẹ gbé wá síbí ó ti wà ní ọ̀hún adájọ́ yẹn ò gbà wọ́n ní pé case àwọn ló kọ́kọ́ wáyé nítorí pé on the 11th of August ni wọ́n ti file case bí àti pé àwọn kan làwọn order pé kán lọ gbé wá láti Ìbàdàn nítorí náà kọ́ àwọn ní agbára láti try lẹ́yìn ẹ̀ la wá béèrè fún bail àwọn ti béèrè fún bail wọ́n wá àti ìgbónídúró fún wọ́n dẹ̀ ti fún wa ní date pé ká file application wa ká wá mú so bó ṣe jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ appreciate yín in spite of all the provocation àti harassment tá rí lánàá inú mi dùn pé you are highly tolerant inú mi dùn pé bí ẹ jẹ́ kí ìbínú àti ìrúgasókè látọ̀dọ̀ wa kí kó fa riot torí n tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ lánàá kò ṣẹlẹ̀ kò dẹ̀ ju bó ṣe ṣẹlẹ̀ náà lọ ẹ ṣé gan mo dúpẹ́ thank you very much. abẹ́ bèbè ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ wa dé dúró yìí ǹjẹ́ èsì àti rí pé on the 19 ni a fẹ́ gbọ́ nǹkan tí adájọ́ fẹ́ sọ fún wa nípa bẹ́ẹ̀lì báyìí on the 20 dẹ̀ ni adájọ́ tàná tí àná mú fún wa èsì kí lè adájọ́ pé tá a bá fún àyè tó bá di on the 20 yẹn kì í ṣe pé adájọ́ ọ̀tún 20 náà yóò tún fún wa ní another date pé òun náà sọ wà tó kí kúrú lè tó bí ti tèmi. ṣe rí torí ẹ̀ la ṣe pè wọ́n ní olúwa mi by Lord agbára wọn pọ̀ òfin dẹ̀ ló fún wọn ní agbára wọ́n lè jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ní lórí bẹ́ẹ̀lì tí ẹ apply fún wọn ẹ lọ mú onídùúró méjì wá tó nílé nílọrin tó ní gbogbo nǹkan báyìí kó lè fún bẹ́ẹ̀lì lẹ́sẹ̀kẹsẹ̀ òun tá à ń pè ní bench ruling ó lè wáyé agbára wọn ka wọ́n lè ní ẹ padà wá ń jọ́ kejì excuse me wọ́n lè ní ẹ padà wá ń jọ́ kejì kẹwàá gbà ruling so
èyí tí ó ṣe pàtàkì jù ní ti ọjọ́ Tuesday ti 19 yẹn ẹ jẹ́ ká gba bail yẹn ṣe pé nígbà tá a bá gba bail tán bá fún wa ní bail ní 19 tó bá di 20 àtẹ̀lé sọ fún ilé ẹjọ́ náà pé náà ti di other one tá à ń sọ yẹn àwọn náà ti fún wa bail lánàá wọ́n ti fún wa bail lánàá in fact àti perfect bail in fact àti fẹ́ perfect bail ó lè wáyé bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan ẹ jẹ́ ká fi sí ọwọ́ Ọlọ́run kọ́lọ́run ṣọ́ wa dìgbà náà lọ mo gbàgbọ́ pé tí rọ́bà sá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ká dẹ̀ dì mú ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yọ́ bàbá wa mo ní ìbéèrè kan tó di pé a máa random ìbéèrè yẹn mo dẹ̀ fẹ́ béèrè nítorí ti àwa táwa mí àti àwọn míì tó wá lánàá tí ò wá lẹ́yìn àti àwọn míì tó máa tún fẹ́ wá darapọ̀ mọ́ wa ṣé nǹkan tá à ń sọ ń sìn yìí ni wípé tẹ̀ sọ fún wa ni wípé on the 19 àti 20 a ní ìjẹ́jọ́ ní bíbá fún TaniOlohun àbí bẹ́ẹ̀ kọ́ so that gbogbo àwọn èèyàn wa tó tún wà nílé lóko àtàwọn tó ń wò wá àtàwọn tó tún nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe gan tí ò tí ì darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe kí olúkálukú náà ó jẹ́ ká gbáradì ẹ jẹ́ ká túyàyà o mi ò lè wá kú ò lè joyè ilé bàbá ẹ̀ ẹ jẹ́ ká jà fún ẹ̀sìn wa ò jà fún ẹ̀sìn o ẹ̀sìn ló ń jà á fún wa Elédùà ló ń jà fún wa kí gbogbo wa ká lè jáde ní ọjọ́ náà ohun kókó ò lè ṣẹlẹ̀ o níwọ̀nba àgbà tá a bá ti ń tẹ̀lé ohun irúnmọlẹ̀ àti ohun Elédùmarè nǹkan kan ò lè ṣe wá ẹ jẹ́ ká máa bọ̀ ẹ jẹ́ ká tó àkàtúyà ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì yẹn ní on the 19 and on the 20 ká wá kàtúyà káwọn náà rí wípé ẹ̀sìn ni wá ẹlẹ́sìn ni wá àkì í ṣe ẹlẹ́sìn o ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí. lílẹ̀ má bẹ̀rẹ̀ ọkọ̀ mi fún nípa bail tani bail warrant tí wọ́n ní ká lọ application wọ́n ní ká lọ kọ sílẹ̀ kó wà ní ìkọsílẹ̀. bọ́ mo rí bẹ́ẹ̀ lérí fún wa pé ẹ máa bá gbọ́ kóòtù ní èmi tí ó ti wọ kóòtù báyìí. ó máa wọ kóòtù ẹ ṣe wà pẹ́ ìyẹn bẹ́ẹ̀ ní àná nígbà tí gbogbo wa náà ti ń ṣẹlẹ̀ agbègbè àti dọ́dọ̀ ọlọ́pàá wọ́n wá ní ká kọ bíi petition àti kọ́ ẹ pàtẹ́ fún ọlọ́yà wa náà àti gbogbo eléyìí fi hàn pé ní ọjọ́ ọdún 1920 a wà lábẹ́ security tó solid. ẹ ṣe He said they are going to buy. Yeah, I mean, they have the right to do. Shebotin. Preparation of our we are prepared now. Wọ́n pé kò sígbà tẹ file kò sígbà tẹ file bail tí àwọn prosecution tó ní counter adájọ́ ló ní agbára jù. Àwọn náà ní final say. Àwọn náà máa grant ẹ̀, àwọn náà máa refuse ẹ̀. Kì í ṣe gbogbo nǹkan tá a bá sọ. The law of it sọ pé is discretional. Yes. It's discretional for the court. At wo circumstance, situation at the grant bail. Ṣó ti yín bá ti grant bail pé ẹ lọ mú onídùúró wá tó ní báyìí tó á fún wa ní condition. Rẹ̀ la ṣe máa ń plead pé kán fún wa ní condition in liberal terms. Ṣó ti yín so bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má wọrí nípa kántà àwọn tó máa wá kántà ò lè ṣaláì má wáyé. Ẹ ṣe wọ́n máa tún ṣe o. Ẹ dárúkọ yín fún gbélé sà. Wọ́n lẹ́ẹ̀ dárúkọ yín o. Ẹ sà ẹ dárúkọ yín fún gbélé. A ò mọ̀ yín, a ò kọ́ mọ̀ yín. A ò mọ̀ yín bí wọ́n dúró wájú mi mọ̀ orúkọ yín sà. AG Ademola Bank lórúkọ mi. Okay. Ademola Bank, that is my name. All right. Barrister Banks ọ̀pọ̀lọpọ̀ ń pè mí normal sí. All right. Thank you and God bless. TaniOlohun. Èèyàn wa nílé lóko ẹ jẹ́ ká pọ̀ sí Elédùmarè á bá wa ṣe. Àṣẹ o. Àwọn èèyàn ń sọ pé ṣèbí olóògùn ni wá ìbá ní oníṣẹ̀ṣe ni wá ìbá nágbára a ní agbára Ọlọ́run ní agbára wa àfi mi tó tá bá wá nágbára a ní lórí ká máa fi ṣe àwọn èèyàn dúdú bíi tiwa níjàmbá ẹni tó bá fẹ́ bá orílẹ̀-èdè Yorùbá jà lágbára wa máa ṣiṣẹ́ fún a ní lórí ká máa fi bá Mùsùlùmí jà ìkan náà ni wá ìkan náà ni gbogbo wa dá ọmọ ìyá kan wọn ní gbogbo ilé wọn kọ ọmọ ìyá kan ni wá. Ẹ ṣe àdúpẹ́ o ẹkú ìfẹ́ ṣe o bá wa jà àríkà Ọlọ́run bá wa kì í bá àyàn jà ṣé rí ìwà ìrẹ̀lẹ̀ nínú àwọn oníṣẹ̀ṣe a máa ń sọ wípé ní ẹ̀sìn ìwà gbogbo nǹkan bẹ́yẹn àti ẹ̀kọ́ inú ìṣẹ̀ṣe ló wà. Àwa ò gbọdọ̀ bínú, àwa ò gbọdọ̀ jà. Ẹni tó bá ní ẹni tó gbèjà ẹ̀ kò gbọdọ̀ gbèjà ara ẹ̀. Àwa kì í bínú. You are welcome at all the time, both Christian and Muslim. Ẹ máa bọ̀, you are welcome. Ẹ lè regret ẹ̀. Àwọn ọ̀bẹ èèyàn sínú ìṣẹ̀ṣe.
ìṣẹ̀ṣe o eléyìí tó bá dùn ní kó o mú kó o jọ̀wọ́ kó o ṣì rẹ̀ kó o wá mú tiẹ̀ mú kan bẹ̀ tó bá pè é oníṣẹ̀ṣe làwa o tọkàntọkàn kì í ṣe aláṣìṣe o free TaniOlohun now free TaniOlohun now. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.